mi ò kò ń ṣe nǹkan tí mo máa ń fẹ́ rántí àbí tí mo máa ń fẹ́ sọ nípa ẹ̀. Mo pàdánù èèyàn tó jẹ́ bí alátìlẹyìn, ìyàwó tó bí àwọn ọmọ fún mi. Kò yẹ kí n lọ. Ìdí tí mo fi ní kò yẹ kí n lọ ni pé Ọláìyá pè wá síṣẹ́. Ó ti kọ̀ àárọ̀ níyàwó mi sáà ti ń pé ṣé ẹ̀ ní lọ ni ṣé ẹ̀ ṣe gbá kíní kan mo ní máa lọ. Àwa náà dẹ̀ ń gbé à ń palẹ̀mọ́ àti ṣe fíìmù tiwa ńgbà náà. Rírí tí mo kàn rí òjò táwọn yìí bẹ̀rẹ̀ láti alẹ́ ókọ̀lá. Òjò yẹn dẹ̀ rọ̀ di àárọ̀ ọjọ́ kejì nígbà tó ń di bí aago 7 lọ lù. Ìyàwó mi láti jáde lọ kúrò nínú ilé ó lọ yá umbrella kí n sá tiẹ̀ sá lè lọ. Ó ń sọ fún mi pé àṣé mo mọ̀ pé Ọláìyá pè wá síṣẹ́ rí pé ó dẹ̀ fẹ́ràn mi ló ṣe pè mí pé nìbàdàn kíní kankan kí n máa lọ Abẹ́òkúta. Ó ṣáà gbìyànjú mo sáà lọ tí kò mọ́ lọ tí mo fi dọ́rùn náà ara mi ò yọ ní ìmọ̀. Mo wá dọ̀hún náà gbogbo wọn ṣe ń bá mi ṣeré ara mi ò fi gbogbo ara ṣeré yẹn. Orúkọ mi ni Ọláìwọlá Razak tí gbogbo èèyàn mọ̀ sí Òjó Pagogo. Ọmọ bíbí ìlú Ọ̀yọ́ Ìṣẹ́yìn ni mí. Àìnílé ìyá ká wà nílé bàbá. Bẹ́ẹ̀ ni bàbá. Ẹ ṣeun sà. Bàbá ìrìn àjò eré orí ìtàgé tí ẹ bẹ̀rẹ̀ yìí. Bàbá ǹjẹ́ lè bá wa ṣàlàyé bí ẹ ṣe bẹ̀rẹ̀ sà? Òdú ni mí mi ò kì í ṣe àìmọ̀fólókó. Àwọn èèyàn wọ́n ti gbọ́ dáadáa wọ́n dẹ̀ ti mọ̀ àmọ́ kí n kàn tún mẹ́nu bà díẹ̀ ń bẹ̀. Mo bẹ̀rẹ̀ ní 1983 níbi tá a ti ń ṣe eré ọdún tá a máa ń ṣe fún ànábì Maulud Nabi. Ibẹ̀ ni ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi kan ti rí mi ló ní kí n wá bá wọn ṣeré. Ìgbà yẹn wọ́n ń ṣe ìgbìnà ọ̀tẹ̀ káàkiri. Ẹnìyẹn ni Jẹ̀lílì Rájí Abọ́dẹrìn tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Fákéwú. Ìgbà yẹn mo bá wọn ṣe àti ìgbà yẹn ni mo dẹ̀ ti bẹ̀rẹ̀ tí di òní. Ẹ ṣeun bọ́sà. Bàbá torí tẹ́lẹ̀ àwọn sinimá tá à ń ṣe tẹ́lẹ̀ àwọn bí ká ṣe stage play àwọn nǹkan tí wọ́n fi bẹ̀rẹ̀ ní ẹjọ́ pé òun ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n ń ṣe láyé ìgbà yẹn. Bàbá ǹjẹ́ ṣì wá rántí sinimá tí ẹ ṣe tó gbé yín jáde àbí eré tí ẹ ṣe tó gbé yín jáde táwọn èèyàn fi mọ̀ pé oní tíátà ni àti pàtí ẹ kó ń bẹ̀ sà? Àti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tí mo ti ń ṣe ìtàgé gbogbo ìtàgé tí n bá ti bá wọn ṣe náà ni òkìkí máa ń kàn tí àwọn èèyàn ń fẹ́ràn mi. Látòrí Òjó Pagogo tá à ń sì ń jẹ́ yẹn náà àtòrí ìtàgé náà ni ó ti bẹ̀rẹ̀ tá a tún bá wọnú fíìmù kò wọ́pọ̀ Ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀. Eré tí mo wá ṣe tó gbé mi jáde dáadáa táwọn èèyàn fi mọ̀ mí òun ni Awuyewuye tí mo pè ní Baba No Go Die. Wọ́n ṣe káàkiri gbogbo àwọn móhùnmáwòrán nígbà náà. So Baba No Go Die ni first film yẹn. Ó jáde ní 86, 87 àtìgbà yẹn ni wọ́n ti ń pè mí kí n wá gbọ̀n lọ́rùn nínú eré. Ẹ ṣeun gan. Bàbá lẹ́yìn ìgbà tí ẹ wá bẹ̀rẹ̀ ìrìn àjò eré orí tíátà yìí, bàbá tí ẹ bá tiẹ̀ ṣe eré orí tíátà, bàbá iṣẹ́ wo gangan ni ẹ bá máa ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí? Ká ní mi ò ṣe tíátà bóyá n bá ṣiṣẹ́ bàbá mi. Ìyàwó mi ò kí ń fẹ́ kí n pè ní kápẹ́ńtà, ó fẹ́ kí n máa sọ pé bóyá furniture bóyá kinní kan máa ṣe torí pé anything artistic mo fẹ́ràn ẹ̀ anything tó jẹ́ gbẹ́nàgbẹ́nà. Yàtọ̀ sí pé bàbá mi ń ṣiṣẹ́ kápẹ́ńtà wọ́n máa ń fi àwọn iṣẹ́ yẹn ṣe àwọn ọ̀nà kan àwọn ìgbà yẹn ló jẹ́ kí n nífẹ̀ẹ́. Mo ti wá gbà tó tún wá yá tí mo wò pé èmi ó kàwé ó máa jẹ́ nǹkan mo wò pé mo fẹ́ di lọ́ọ̀yà mo fẹ́ di adájọ́ ní tó máa ń wù mí nìyẹn àmọ́ kádàrá ó ti ní bá ṣe rìn nìyí. Ẹ ṣeun gan. Ẹ ṣeun. Bàbá láti ìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ ìrìn àjò eré orí ìtàgé yìí, bàbá ǹjẹ́ lè ṣàlàyé ohun tí ó jẹ́ bí ìdojúkọ tí ẹ bá pàdé tó yẹ pé ẹ lè gbàgbé tí ẹ lè bá a sọ sàn? Òye ìdojúkọ tí mo ní tó jẹ́ má ní gbàgbé ò ní ju pé aya kú mọ́ mi lórí. Pé kéèyàn méjì ọmọ lọ kí ó sì kú ẹnìkan gẹ́gẹ́ bí ọ̀rọ̀ nínú Bíbélì. Pé kẹ́ mọ̀ pé ojú àpá yẹn kì í sábà jojú ara. Mo pàdánù èèyàn tó jẹ́ bí alátìlẹyìn, ìyàwó tó bí àwọn ọmọ fún mi. Ó sì jẹ́ òun gangan lọ̀rẹ́ mi jù yẹn lọ́rẹ̀ẹ́. Bí wọ́n bá rí mi bí wọ́n á rí mi, wọ́n bá rí òun náà wọ́n á rí mi. Ọ̀rẹ́ tímọ́tímọ́ ni. Kádìjú kálajú dẹ̀ di láwù àríra mọ́dìsìn. Ohun tó jẹ́ ìrìn àjò má ní gbàgbé jù náà nìyẹn. Tó jẹ́ ìrìn àjò má ní gbàgbé jù náà nìyẹn.
ẹ ṣé bàbá Ọlọ́run á bá mi dẹlẹ̀ fún wọn àmín àwa takù láyé ẹ̀mí wa sì gùn pẹ́pẹ́pẹ́pẹ́ ẹ sì jẹ oúnjẹ ọmọ pẹ́pẹ́pẹ́pẹ́ sà. àmín ẹ àmín ṣé bàbá. Bàbá lórí ibi tí a ṣì wà náà bàbá ǹjẹ́ ẹ lè ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ tí ó jẹ́ pé bóyá tẹ bá ṣàlàyé bóyá ó lè jẹ́ nǹkan tó jẹ́ pé níbi ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ò tiẹ̀ lérò ẹlòmíì gan tiẹ̀ lè máa mọ̀ títí di wákàtí ọ̀wọ̀ bàbá ǹjẹ́ ẹ lè ṣàlàyé fún wa nǹkan tó ṣẹlẹ̀ sà tó fi dolóògbé. ìtàn tó pọ̀ ni ìtàn tó pọ̀ ni mo fi ilẹ̀ nílé kò sí nǹkan kan tó ṣe mo lọ ṣiṣẹ́ ní Abẹ́òkúta ìgbà yẹn la lọ ya òṣùwọ̀n fíìmù Ọláìyá wọ́n kàn pè mí láti even gan kò tí ì sí fóònù ńgbà yẹn wọ́n kàn ní kí bọ́dà mi kan wá Abẹ́òkúta wọn ò jẹ́ kí n mọ̀ pé bọ́dà mi wá ohun tí mo kàn rí lákìyèsí ni pé títí bí mo ṣe dé tí mo ṣe dá pẹ́ even gan ọjọ́ yẹn kò yẹ kí n lọ ìdí tí mo fi ní kò yẹ kí n lọ ni pé Ọláìyá pè wá síṣẹ́ ó ti kọ̀ àárọ̀ níyàwó mi sáà ti ń pé ẹṣẹ́ ní lọ ní ṣe gbá kí nìkan mo ní màá lọ àwa náà dẹ̀ ń gbé à ń palẹ̀mọ́ àti ṣe fíìmù tiwa ńgbà náà rírí tí mo kàn rí òjò táwọn yìí bẹ̀rẹ̀ láti alẹ́ ókọ̀lá òjò yẹn lè rọ̀ di àárọ̀ ọjọ́ kejì ńgbà tó ń di bí aago méje lọ lù ìyàwó mi láti jáde lọ kú òun ilé ó lọ yá ọ̀brẹ́là kí n tiẹ̀ sá lè lọ ó ń sọ fún mi pé àṣé mo mọ̀ pé Ọláìyá pè wá síṣẹ́ rí pé ó dẹ̀ fẹ́ràn mi ló ṣe pè mí pé nìbàdàn kinní kankan kí n máa lọ Abẹ́òkúta ó ṣáà gbìyànjú mo ṣáà lọ tí kò mọ́ lọ tí mo fi dọ́rùn náà ara mi ò yọ ní ìmọ̀ mo wá dọ̀hún náà gbogbo wọn ṣe ń bá mi ṣeré ara mi ò fi gbogbo ara ṣeré yẹn kódà lé ọjọ́ tí mo dọ̀hún bí aago méje mo ti lọ sùn wọ́n gbọ́ dáàrọ̀ ọjọ́ kejì àti ẹ̀ padà bẹ̀rẹ̀ ṣẹ́ńjọ́ ìwọ̀n gbọ́ dáàrọ̀ ọjọ́ kejì bí wọ́n ṣe dé nìyẹn tí wọ́n ní ẹgbọ́ ta ló sick ó dẹ̀ rẹ bàbá mi nígbà yẹn lóòótọ́ ìgbà tí máa fi dé tí wọ́n ní kíní kankan wọ́n pe àwọn máa ń wò pé báwọn ṣe mọ̀ ta ló lè pè báwọn náà ṣe mọ nọ́mbà bíi but later ni mò ń ro gbogbo ìran ní ó dà kí n máa wá lọ ilé pé sickness bàbá mi yẹn serious mo ṣe wá wọ mọ́tò agreement èmi àti ìyàwó mi ni pé kó lọ sọ́yọ́ èlùbọ́ ta fẹ́ lò ta fẹ́ fi fáwọn èèyàn lóúnjẹ ta bá ń ya fíìmù ta fẹ́ ìgbà yẹn la fẹ́ ya ìjòrí àpáta pé kó lọ rà ń tajọ sọ nìyẹn mo ṣe á dé wọn wò pé obìnrin yìí òun lójú ọ̀nà atẹ́gùn kan fẹ́ sí mi pé ìbá àtọ̀ tí nǹkan kan bá ṣẹlẹ̀ obìnrin yìí ló yẹ kí wọ́n sẹ́ǹdì wá ló yẹ kí wọ́n rán wá kó wá bá mi pé kò dẹ̀ wá wọn á lẹ́nìkan wá kíní ẹ̀ sáà dojúrú ó dàrú mọ́ mi lójú mo sáà ń wò pé kí ni mo lè ṣe mo bá délé mo ṣe dé ilé mo kọ́kọ́ gba ilé mi nìbàdàn yìí wá mo délé mo rá àwọn ọmọ ìyá yín kan wọn ní kò tíì dé mo ṣe padà náà mo ṣe gba Ìbàdàn lọ ni àmì mo ṣe gbọ̀yọ́ nìyẹn àbí mo ṣe dọ́yọ̀ tí mo rí bàbá mi wájú ta kí ló ṣẹlẹ̀ bàbá mi mo bá wọlé nígbà ni mo sọnù lé nígbà àwọn èèwọ̀ nù lé èrò ti pélé mi lórí èrò ti pọ̀ kí ló ṣẹlẹ̀ kí ló dé bàbá mi bá ní kí ló ṣe ìyàwó mi ṣe kó tó kúrò nìbàdàn mo ní nǹkan kan ò ṣe mo ní nǹkan kan ò ṣe o mo sáà tẹnumọ́ nǹkan kan ò ṣe o ibẹ̀ náà sáà ti sọ fún mi ọ̀tán tí mo tún fi jáde nu ilé ń bẹ̀ yẹn everybody sáà ń pariwo ni tí mo fi jáde nu ilé tí mo fi padà sí park tí mo fi wọ mọ́tò Ìbàdàn bọ̀dá mi kan ló tẹ̀lé mi pé àkàn bì ìyẹn sáà kan béèrè pé ń bọ̀ lọ́wọ́ à ń lọ ní ìsìn tó ń wí náà nìyẹn tá a tún fi dé Ìbàdàn tí mo tún fi padà lé tí mo tún wá ń wá nù ilé kiri pé kí ló ń ṣe mí bí idán bọ̀dá yẹn lọ́sẹ̀ wá persuade mi ọ̀sẹ̀ wá náà mi ta fún padà sí Ọ̀yọ́ padà mi ò kò ń ṣe nǹkan tí mo máa ń fẹ́ rántí àbí tí mo máa ń fẹ́ sọ nípa ẹ̀ so bó ṣe jẹ́ nìyẹn. ẹ ṣeun gan bàbá mo ní ìbéèrè kan tí mo tiẹ̀ fẹ́ béèrè torí kárátà tí ẹ máa ń play lórí set bàbá kò wọ́pọ̀ ẹ̀yin nìkan lẹ́ni kárátà ẹ̀ kódà bọ́ mi tí ìrẹ́ lómi láti lọ́mọdé tó ń ṣe díẹ̀ ṣe bàbá kí lẹ wò ṣùṣù tó yẹ pé irú kárátà ẹ lẹ̀ ń play tó yẹ pé ìsọ̀rọ̀ sí ìṣesí tí nìkan ló yàtọ̀. ìtàgé náà ni ó ti wá à ń wá eré ta fẹ́ ṣe ìmísí sì wá fún mi pé kì í ṣeré àgbàlagbà mo dẹ̀ gbìyànjú ẹ̀ Ọlọ́run dẹ̀ ní kó ṣeé ṣe. láti wákàtí yẹn títí di bẹ́ẹ̀ ni ó jẹ́ nǹkan táwọn èèyàn nífẹ̀ẹ́ sí jù lára mi kì í ṣe pé kò sẹ́ni tó lè ṣe ẹni tó lè ṣe jù bẹ́ẹ̀ lọ wà àmọ́ àwọn èèyàn nífẹ̀ẹ́ sí lára mi. ẹ ṣeun lọ sàn bàbá látijọ́ tẹ́ ti wá bẹ̀rẹ̀ ìrìn àjò yìí bàbá ǹjẹ́ ilé bá aṣọjọ́ tínú yín dùn jù tó yẹ pé ẹ lè gbàgbé. ìjọ́ tínú mi dùn jù ìjọ́ tínú mi tún dùn
lọ́jọ́ tí mo tún ṣègbéyàwó lẹ́yìn ìgbà tí mo ti pàdánù ìyàwó mi so láti ìgbà yẹn ojoojúmọ́ ni inú ń dùn ọjọ́ tẹ́ tún ṣe ìgbéyàwó. lẹ́yìn ìgbà tí mo pàdánù ìyàwó mi. Ẹ ṣeun gan bàbá, torí bí ẹ̀yin náà ṣe dàgbà nígbà tí kẹ́ tó dé irú stage tí ẹ wà yìí, bàbá nígbà tí ẹ̀yin náà fẹ́ bẹ̀rẹ̀ sinimá tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ sí ń ṣeré orí ìtàgé, ta lẹ̀yin náà ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe nígbà yẹn? Mo ń wo pé èèyàn kọ́kọ́ wo fíìmù Bẹ́ẹ̀ni. pé èèyàn wọnú sinimá lọ wo sinimá Taxi Driver ni Adelove part 1 ọmọ kan wà yín Wálé Kírúwà Bashiru lórúkọ ẹ̀ ọmọ ọlọ́nà ni so òun ló máa ń ọmọ olówó ni wọ́n àwọn máa ń lọ wòran ló bá ní fíìmù kan jáde mo fẹ́ wo kíní kankan ó dẹ̀ gbé mi lọ èlò ní 5 naira ní lọ́dún náà èmi ò ní wọ̀tí òun ló ní àtijọ́ náà mo ṣe èèyàn kan wá wà tó máa ń wà sẹ́yìn tó máa ń gbére ìtàgé wá mo wá rí ẹni yẹn nínú kíní yẹn ìjọ yẹn nínú mi ti wá dùn pé èmi náà hàn nínú kíní yìí mo ṣe múra sí iṣẹ́ eré ṣíṣe nìyẹn. Ẹ ṣeun gan bàbá, nítorí àkókò bàbá mo mọ̀ bóyá ẹ ní nǹkan tí ẹ fẹ́ bá àwọn olólùfẹ́ yín sọ tó yẹ pé tí wọ́n bá gbọ́ wọ́n á kẹ́kọ̀ọ́. Mo jẹ́ ẹ̀dá kan tí kì í wo ìpèníjà gẹ́gẹ́ bí nǹkan bàbàrà tó bá wá mo máa ń rí bí ìgbà tí mo wà níléèwé tí wọ́n gbé ìbéèrè wá tí wọ́n kọ sínú tákàdá pé ká dáhùn ká lè ní ìtẹ̀síwájú pé kéèyàn ṣe exam kó lè ní promotion ohun tí mo ń gbìyànjú àti sọ nìyẹn kò kí ń jẹ́ kí n wò ó pé àmọ́ gbogbo ohun tí mo sọ náà àti bí mo ṣe bẹ̀rẹ̀ eré àti ohun tójú mi rí ń pa eré àti ibi tí mo bá dé lè ní ìyún lásán ó tó fún èèyàn láti wò ó pé kí góòlù ó tó dán ó ti lànà kọjá. Ẹ ṣeun bàbá. Bàbá kí tó yọ̀ǹda yín kí a tó máa lọ bàbá mo rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn onítíátà àti àwọn onífújì wọ́n jọ ní ìbáṣepọ̀ tó dé wọn àti rí àwọn onífújì tí wọ́n ṣe eré orí ìtàgé bẹ́ẹ̀ náà láti rí àwọn onítíátà tó pé nínú iṣẹ́ tí wọ́n ṣe àwọn náà dọ́gbọ́n kọ fújì nínú rẹ̀ bàbá òun ló jẹ́ kí fẹ́ bẹ̀rẹ̀ pé bàbá ṣé ẹ nífẹ̀ẹ́ sí orin fújì sàn? Gbogbo orin tó bá ti jẹ́ orin ìbílẹ̀ tó jẹ́ orin Yorùbá ni mo nífẹ̀ẹ́ sí. Ẹ ṣeun gan. Gbogbo ohun tí ń jẹ́ orin gbogbo àwọn tó wá jẹ́ olórin fújì yẹn pátá mi ní kò sí ọ̀tá lọ́rin láàrin wa sí wọn gbogbo wọn pátá tèmi ni wọ́n jẹ́. Bàbá ẹ ṣeun gan àgbáyé adalẹ́ sà. Bàbá ká lè mọ̀ pé lóòótọ́ ẹ máa ń gbọ́ orin ẹ nífẹ̀ẹ́ sí orin bàbá ẹ kò bá fi ìṣẹ́jú kan kẹ̀kọ́ fi bá wa kọrin ká tó yọ̀ǹda yín sà. Ṣé kí n kọ orin tèmi àbí orin fújì? Orin fújì tí ẹ nífẹ̀ẹ́ sí. Ẹ má dá wàhálà lẹ̀ tí n bá kọ tẹnìkan tí n kọ tẹlòmíì mo ní gbogbo wọn mo nífẹ̀ẹ́ sí tí n bá sì bẹ̀rẹ̀ sí ní kọ ń kọ ti Saheed ń kọ ti Pasuma ń kọ ti Taye Currency ń kọ ti Kábíyèsí ń kọ ti Sefiu Alao ń kọ ti Sule Alao Malaika ń kọ ti Tiri Lẹ́dà ń kọ ti Táyé ọmọ mi ọmọ gbọ́ra yìí sẹ́lúlà. Gẹ́gẹ́ bí àgbàlagbà ẹ ti bá wa sọ a kò ní pé kí àwọn olólùfẹ́ kan tún gbóhùn bàbá. Ọ̀dà mo wòye títí mo yin bàbá òkè torí 40 years ni ọpẹ́ ló yẹ Wáídù tó dá wa sáyé o ìyìn ló yẹ Wáídù tó dá wa sáyé o ẹ̀bà ń gbé lóore kí n gbọ́ 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 kí n gbọ́. Ẹ ṣeun gan bàbá ká tó máa lọ ẹ bá fún àwọn olólùfẹ́ yín àti àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n wà nílé táwọn náà fẹ́ darapọ̀ mọ́ iṣẹ́ tíátà ní ìmọ̀ràn. Tí ẹ bá fẹ́ ṣiṣẹ́ iṣẹ́kíṣẹ́ yàtọ̀ sí tíátà ẹ kọ́kọ́ ní lóyà sí ọ́sù yín ẹ lóòótọ́ sí iṣẹ́ tẹ́ ẹ fẹ́ ṣe tẹ́ ẹ bá ti lóòótọ́ sí iṣẹ́ tẹ́ ẹ fẹ́ ṣe ẹ ní dalẹ̀ ẹ ní gbàǹkọ̀rọ̀ ẹ ní sáré kádàrá ẹ ní kọjá àyè yín gbogbo ohun tí Ọlọ́run lòdì sí kò ní ti ọwọ́ yín wá ẹ lójú tì ẹ ní lójú kòkòrò ọ̀nà téèyàn lè gbà tó lè fi kẹ́sẹ̀ járí ni pé kó fi òótọ́ ṣe gbogbo ilé ayé ẹ̀ bí wọ́n pa ọ́ ni o wọ́n ràn lọ bìkan tó ọ̀fẹ́ ni o sọ òótọ́ kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ ṣeun gan bàbá ǹjẹ́ ní sinimá kan tí ẹ fẹ́ kí àwọn olólùfẹ́ yín yálà kó jẹ́ èyí tí èyí ṣe fúnra yín àbí tí wọ́n pè é sí tẹ fẹ́ kí àwọn olólùfẹ́ yín kí wọ́n lọ wò ibi tó ti lè bá pàdé. Gbogbo sinimá mi èyí tí mo ti ṣe pátápátá àti èyí tí màá ṣe lọ́wọ́ ó wà ní Òjòpagogo TV
ní YouTube lẹ ti lè rí Òjò Pagogo TV ní YouTube lẹ ti lè rí Òjò Pagogo TV kò pé méjì. Táwọn èèyàn bá wá fẹ́ bá mi sọ̀rọ̀ yálà wọ́n fẹ́ ní gbólóhùn kan àbí méjì lọ́dọ̀ lé kán lọ sí TikTok @rr_Òjò Pagogo @rr_Òjò Pagogo small letter náà ní gbogbo ẹ̀. Tó bá jẹ́ pé Instagram ni @Òjò Pagogo TV, bó bá jẹ́ Facebook @Òjò Pagogo TV, bẹ́ẹ̀. ẹ ṣeun gan. Kẹ̀tẹ́pẹ́. Thank you, sir.